káàbọ̀ sórí ìkànnì fídíò tó bá lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́nu darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àwọn nǹkan àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì àwọn àṣírí ńlá ló tún síta báyìí tó wà nínú fídíò tó pé tẹ́yìn kan bá play ẹ máa ní nǹkan ń lọ nínú ìlú yìí ọ̀rọ̀ mẹ́ta ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ ká wọ fídíò yìí. Fún gbogbo ojú tó ń wò wá láàárọ̀ ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. Ẹni tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí lójú ìwòran yín ni màmá tó bí Sanku Comedy, ìyẹn Rájí. Ẹ má jà gbàgbé pé ìjẹta ni ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ní accident lójú òpópónà Ọ̀yọ́ sí ìlú Ìbàdàn. Ilé wọn ní ìlú Òṣogbo ní BBC News Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Màmá tó bí gangan ni ẹ̀ ń wò lójú ìwòran yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ṣàlàyé irú ẹni tí ó jẹ́ àti bí ìpapòdà rẹ̀ bó ṣe dùn wọ́n sí. Ẹ káàárọ̀ ọmọ mi. Ẹ káàárọ̀. Ẹ bá wa dárúkọ yín ní kíkún àti ìbáṣepọ̀ tẹ́ ní pẹ̀lú Sanku Comedy. Mami Sanku Comedy o. Dúpẹ́ orí Ọlọ́run. Mo ṣe rí rẹ̀ o. Ọ̀sán mi Sanku jọmọ kan ọjọ́ wọn lálùbáríkà o. Ó jẹ́ bá mi jẹ fún mi o. Sanku jọmọ lórí lọ́jọ́ lálùbáríkà ọmọ òwòjọ́ nírànlọ́wọ́ sí mi o. Ó pè mí láàárọ̀ jẹta ìmọ̀ mi fọkàn yín balẹ̀ ó mọ̀ máa pè ní tó bá dalẹ̀ tẹ̀bẹ̀ lọ́wọ́ mi máa ṣe fún yín àti bí mo sì gbọ́ ìbànújẹ́ ló jẹ́ fún mi gbogbo ọmọ Nàìjíríà o lẹ́nì kankan bọ́ lọ Sanku lọ́lọ́run tètè gbé lọ́wọ́ sókè ó fi kan àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ ní ti ń sojú ṣe ọlọ́run bá ti pé ó bá ti wúwo báyìí ní ó sẹ́ǹdẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ o ràn mí lọ́wọ́ gbogbo promise tó ṣe fún mi kò sí nǹkan tó rí sí báyìí o ó ní kí n má tajà tí mò ń tà mọ́ òun wọnú owó fún mi ìtí mo rí rè o ìtí mo rí rè inú tọ́sọ mi sí rè o ó ń ṣàánú mi gbogbo ọmọ Nàìjíríà ìsìn àgbọ̀ fún mi o bá jọ fún mi gbogbo ọmọ Nàìjíríà ẹ̀yin ló ní fojú sunkún ọmọ o ẹni mo sáré ọmọ o ọmọ ológun yóò ní wọ mí o ìbànújẹ́ ńlá lè jẹ́ fún mi o bẹ́ẹ̀ gbé fún mi rí obìnrin dùnmọ̀ rẹ̀ Ọlọ́run ṣàánú mi kí n ráàánú gbà káwọn ẹ̀gbọ́n rẹ̀ náà jólógo àwọn àbúrò rẹ̀ náà wà ń bẹ̀ o kọ́lọ́run síjú àánú rẹ̀ wà kọ́lọ́run jẹ́ bá àánú pàdé o gbogbo ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́ ibi tí Sanku lè dé Ọlọ́run jẹ́ káwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó débẹ̀ tí wọ́n jù bẹ́ẹ̀ lọ o àwọn ẹni tí mo gbẹ́kẹ̀lé tí mo gbójúlé o kò sẹ́lòmí àfọlọ́run kò sí ìrànlọ́wọ́ kankan o Sanku iná ní ṣèrànlọ́wọ́ fún wa ó ní ká fọkàn balẹ̀ ọmọ ẹ fọkàn balẹ̀ gbogbo ibi tẹ́ẹ̀dì rẹ̀ yẹn fọkàn yín balẹ̀ ń ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ fún yín a tó sọ̀rọ̀ níjẹta ìmọ̀ gbogbo ọmọ mi ò ṣe ṣeré sọ̀rọ̀ níjẹta tí mo rí rẹ̀ gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ jẹ̀dẹ̀ síjú àánú wò mí ẹ̀ ṣàánú mi o gbogbo ibi tí ó dé káwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ débẹ̀ kí wọ́n jù bẹ́ẹ̀ lọ o ìrànlọ́wọ́ ní ẹsẹ̀ fún mi gbogbo ọmọ Nàìjíríà o jẹ́ bá mi jọ pé fún mi. Ẹ pẹ̀lẹ́ kú ara fẹ́ra kù. Yorùbá ní ààyè kan ọmọ fọlọ́mọ. Ẹ̀gbọ́n mélòó ni ó wà níwájú Sanku àbúrò mélòó ló wà lẹ́yìn ẹ̀ a fẹ́ kí ẹ ṣàlàyé fún wọn iye àwọn ọmọ tẹ́ bí ẹ̀gbọ́n mélòó ló bá níwájú àbúrò mélòó ló wà lẹ́yìn. ẹ̀gbọ́n mẹ́rin ló bá níwájú olóṣì karùn-ún ọmọ tí mo bí àbúrò kan sì wà lẹ́yìn rẹ̀ obìnrin kan ṣoṣo ló wà nínú wọn obìnrin ni ló ní kò mọ níjọ́ Monday o ó lóun sẹ́ndì owó sí mi
ìjọ ọmọdé gangan lóbìnrin yìí bí ọmọdé tó lọ ó péjọ mẹ́jọ sáńkú pé mi pé mọ́ mi gbogbo tẹ́ bá lè lọ gbà wọ́n rẹ tó bá di lálẹ́ ìsàkáǹtì owó fún yín olórí ọ̀ká táwọn ń lọ òun nílé wà mọ́ mi àwọn gbogbo nǹkan tẹ́ bá lọ gbà wọ́n tó bá di lálẹ́ máa ń sẹ́ǹdì owó títí mo rí mọ́ mi tí mo rí mọ́ rẹ̀ o àti dáná tá a ti ṣe gbogbo ẹ̀tàn ká máa lọ ní o ní wọ́n pè mí púpọ̀ wọ́n jòrí ló burú ṣẹ̀dá mi o ìrí nǹkan kan tí mo rí mọ́ rẹ̀ nígbà bá mi sọ láàárọ̀ jẹta nù wọ́n ti délé epo kò sọ fún mi pé àwọn ń lọ bì kan ó kàn ní wọ́n mi mo ti pè lálẹ́ àná ẹ̀ píbi iṣẹ́ tìbọ́yẹ̀ ti sùn ní tó bá di lọ́la tó bá ti dalẹ̀ màá ṣàkáǹtì gbogbo nǹkan tẹ́ bá lè rí gbà àwọn èlò gbà àwọn eré mò ń lọ bì kan tó bá ti dalẹ̀ bá ń sẹ́ndì owó àti dáná tán àti ṣe gbogbo nǹkan tán o ẹgbẹ́ yìí lé mi lọ́wọ́ sọpọ́ mọ̀ mí kú o àná ni mo tó gbọ́ o wọ́n tó lọ́gbọ̀n rẹ̀ náà wà lọ́sibítà ọlọ́run ṣàánú mi gbogbo ọmọ nàìjíríà síjú àdúgbò mi o àjíṣẹ́ jìyà olórí fọlọ́run gbọ́ mi lọ́wọ́ sókè àjíṣẹ́ jìyà àtòmí àtànímọ̀ ń tà ọlọ́run ló gbé lọ́wọ́ sókè àtàbújá la ti kó wálé tó kó wálé tán bá ti kó wálé lọ́lọ́run sì ń ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ ń ṣe kọ́mẹ́dì díẹ̀díẹ̀ kọ́lọ́run tó wá sọ wípé gbogbo aráàlú mọ̀ báyìí o gbogbo aráàlú mọ̀ tẹ́lẹ̀ mọ́ mi wọ́n lè gbére báyìí o ìyá jẹ́ mi o ọmọ ẹgbẹ́ ṣàánú mi o títí mo rí mọ́ rèé o ọ̀rọ̀ tó mọ̀ nípa mi sọ́njẹ tanu láàárọ̀ jẹta bí mo ṣe gbọ́ tí ẹni sáfù lásìdẹ́ǹtì mo ní lọ bo ní sí ń bọ̀ ó pè mí tán láìpẹ́ yìí àmọ́ mi lọ gbà yín ogun lẹ́bà gbáwìn tó bá di lálẹ́ àsọ̀rọ̀ ìgbà yín sẹ́ǹdì owó ìbànújẹ́ rẹ̀ pọ̀ gbọ́ ìbànújẹ́ pọ̀ gbọ́ ẹni níyà ọmọ gbà o òní olùkọ́kọ́ gbé lọ́wọ́ sókè nínú gbogbo àwọn yòókù olóòó ní wọ́n wọrí mọ́mí fọkànbalẹ̀ tí má ti yanjú gbogbo tí mò ń yanjú tán ìrànlẹ̀ yín kọ́lé fún mọ́mí ẹ̀kọ́ ibi ẹ̀wà tó bá ti yá yìí tí mo rí mọ́ rèé ó ti ní wọ́n máa bá ń wọ́nà ṣọ́ọ̀bù tí má ti rí ṣọ́ọ̀bù wọ́n wá rajà fún mi kí n mọ̀ tajà kí n mọ̀ tata mọ́ ó ní mọ́mí àtàtẹ̀ ń ta yín tì mí lójú àtàtẹ̀ ń ta yín tì mí lójú mo ní ṣàfọkànbalẹ̀ tí ń dájú ẹjọ́ olóhùn jẹ́ ọ̀dà tán olóhùn jẹ́ ọ̀dà tán tí ọ̀dà tán ni mo rí yìí o ìjọ mi dáadáa ni mo rí yìí o ní fọkànbalẹ̀ o ìjọ mi dáadáa ni mo rí yìí Elédùmarè ṣe èyí fún mi tán ó ṣe èyí fún mi tán o ìdí mo rí rèé ìdí mo rí ògbé Elédùmarè gbogbo ọmọ Nàìjíríà bí tí mo bára mi rèé o bí tí mo bára mi rèé ní ìjẹta o mo sọ fún mi pọ́ mọ̀ mi kú wọ́n ní ń tọ́jú rẹ̀ ni ìlú ti wá gbé mi lánàá ìbànújẹ́ lélẹ́yìí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ ní fojú sunkún ọmọ ẹ̀mí kan bànújẹ́ o ìbànújẹ́ lélẹ́yìí o ẹni ayọ̀ kú o. ẹ pẹ̀lẹ́ mà. mo bá mi o ọjọ́ wo ẹ̀gbọ́n gẹ́gẹ́ ni. ẹ jẹ́ kí àwọn orúkọ mi ni Adéọlá Moshood ẹgbẹ́ Sanku ni mo jẹ́ ní second born ọmọ sí mi ó jẹ́ ẹni tó wà important sí mi mo fẹ́ràn gan Bọ́lá Alárúkà kọ́mẹ́dì tí ń ṣe yẹn èmi dínkù fún àjọ sí tẹ́lẹ̀ mi gbàgbà tí mi ti níṣẹ́ ọwọ́ tí mi ṣe ló yẹ kí n withdraw fún pé anywhere you want to reach I will try my best I will help you torí ẹ̀nà ìdí ráàyè ń gbélé tí wọ́n sì ń gbà pé káàbùrù mi kò ṣe jẹ́yàn ó jẹ́yàn kó bẹ́gbẹ́ pé ayé mọ̀ àbúrò mi sí suddenly na tó ní níjọ́ Monday pé àbúrò mi mọ̀ lásìdẹ́ǹtì
wọ́n ní accident azal wọ́n ní ń bọ̀ láti Èkó àwọn ní òpè mi kò sọ nǹkan fún mi àbí Sanko sọ nǹkan fún mi pé òun lọ travel àwọn ọ̀rẹ́ sá pé mo pe àbúrò mi pé àfà bó lọ wà nọ́mbà rẹ̀ lọ wọ́n á fi wọ́n sí pé ṣẹ́ẹ̀dì pé ọmọ yẹn dáhùn náà wọ́n ti pè mo ní wọ́n lọ accident wọ́n ní àwọn ògbọ́n kan ilé tí mo ti lọ bá wọn ní ilé nù pé mi fẹ́ sáré lọ ibi tán ló wà o àjọ lọ pẹ̀lú àbúrò mi ilé àjọ lọ bẹ̀ a sì dé débẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ mo rí èyí Rich Abdulrakib mo rí wọn ní àbúrò rẹ̀ nǹkan ó ní mo jọ gbé àwọn pé wọ́n jọ gbé àwọn débi gbọ̀ láti rọ̀ṣọ̀ kún láàrin wọn bá àwọn dókítà yẹn pé níbo ni àbúrò mi wà it's now wọ́n fi sí mi ò fojú kan àbúrò mi nǹkan sọ fún mi pé ó wà fáwọn sọdún lè kàn di bí ọ̀rọ̀ lẹ́yìn náà ni àbúrò mi ti kú ká máa gbé bọ̀ wálé ìjà tó dùn mí lọ́kàn ó bá mi lọ́kàn jẹ́ torí pé ó nìkan Ọlọ́run lè fi gbé ọlọ́run sókè ní mọ̀lẹ́bí wa onírẹ̀pù mọ́ mi anything tí mọ́ yìí bá ní a máa ṣe fún ìtẹ́mi náà ní nípa ní lágbára mo ṣe fún mọ́mi lẹ́ mo ṣe fún ọ bọ́ tiẹ̀ ló wọ́pọ̀ jù torí pé ò ní Ọlọ́run ti gbé sókè láàrin gbogbo wa. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ Sanko tó bẹ̀ jẹ́ ẹ̀yin ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ dáadáa irú èèyàn wo gan ni ó jẹ́ fẹ́ kí ẹ sọ nípa ẹ ṣe láti kékeré irú èèyàn wo ló jẹ́ torí kì í ṣe pé. ó sọ mí wàhálà ó sọ mí jẹ̀gbọ́n láti mo lọ kọ́ṣẹ́ píńtà rí kó lọ kọ́ṣẹ́ tó kọ́ lọ́wọ́ ṣẹ́ píńtà but ojú rẹ̀ ó ní something nice ja kò rí náà dáadáa àwọn ọ̀ṣẹ́ torí pé iṣẹ́ táwọn ṣe yìí iṣẹ́ ojú ni ó gbọ́dọ̀ mọ́ rí náà dáadáa tó bá fẹ́ máa bá wọn ṣiṣẹ́ àdẹ̀ní wọ́n lè sọ fún mọ́mí mo dẹ̀ mọ́mí kò sí wàhálà pé etí ń ṣe ẹjọ́ máa ṣe lọ kó máa keep trying Ọlọ́run mọ́ gbẹ̀dà sókè Ọlọ́run mọ́ gbẹ̀dà débi gíga Ọlọ́run ṣàánú akúfàdúrà fún ni Ọlọ́run bá fẹ́ máa lọ́wọ́ ìjọba tó tí èsì ìgbéraga sí anybody ìjọba tó wà kù ìṣẹ́ntù wàláì tí bá ń kọjá lọ gan ládùúgbò ẹ̀ lè mọ̀ pé Sanko ní kọjá lọ àyàfi ẹni tó bá dà mọ̀ pé this is Sanko comedy ẹ tó lè mọ̀ pé Sanko ní kọjá lọ. nígbà kan bá wà tó fẹ́ ọmọ arántí Sanko fún kí ni nǹkan wọn máa jẹ́. púpọ̀. fún àwọn Sanko fún pọ̀ lórí ẹjọ́ mẹ́ta máa ṣe jọ sọ̀rọ̀ fún mi tí mò ń lò fún yẹ mi ò láìkẹ́ fún yẹ bàjẹ́ wọ́n á pè wárí àpamọ́ orí pé ó lọ ibì kan tábà ti ibi táwọn lọ dé káwọn kan yanjú iṣu tí mọ́mìnà lẹ́nu sí wàhálà wọ́n ṣe wá pè mí fẹ́nìkan sí àbúrò mi ló bá mi ló jẹ́ torí ó dùn mí gan ẹ tí mo mọ̀ bó ṣe débi tó wà bá wa ṣe wá gbọ́ pé ó jẹ́ tó bá mi ló jẹ́ gan torí mo sáré ọ̀sùn pé kàkà tí màá fi lọ síwájú àbúrò mi lọ èmi níṣẹ́ ọwọ́ ó sì rí kò fi bẹ́ẹ̀ rí na much tó bá forward níbẹ̀ tí mo help ẹ̀ máa tún help kárí àwọn tó bá dókè síbi kó fi gbé family wa lárugẹ ni kẹfì mọ̀ pé ok o àná ní adésà kan nínú mọ̀lẹ́bí wa. fún gbogbo ojú tó ń wò wá pẹ̀lú sí Karen Davis News pé abẹ́yìn kò sọ Sanko comedy ìyàwó yìí wọ́n ní ètò bí Sanko comedy àwọn kọ́ bá sọ̀rọ̀ fún wa ní pé àyìnbó jẹ́ sọ̀rọ̀. a fẹ́ bá ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ tí wọ́n sọ̀rọ̀ tó sọ lu ẹni tí Sanko jẹ́ fún wa àti ìbáṣepọ̀ tí ó wà láàrin wọn. kó ara fẹ́ra kù. bá a dárúkọ yín fáwọn ènìyàn. orúkọ mi ni Salam Joshua ìgbà mímọ̀ sí King of Prank. ìbáṣepọ̀ wọlé ní pẹ̀lú Sanko tó jẹ́ olóògbé. mo jẹ́ mo jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní ọ̀rẹ́ ni mí. ó dàbí ẹ̀jẹ̀ mi ni bí ẹ̀jẹ̀ ní Sanko jẹ́ sí mi. àyà ló ti kú lójú tèmi Sanko kú.
tí máa rántí gbogbo tó ṣe ìjọ tí mo kọ́kọ́ test ẹ̀ ó ní wá bóun ìbànújẹ́ tó dákọ́jọ́ mọ́ra nìyẹn ìgbà yẹn mo ti fẹ́ stop ohun tí mo ṣe the comedy stuff tí mo ṣe mo wá máa ń post ìgbà yẹn kò lọ dáadáa mọ́ mo wá test gbogbo àwọn tó jẹ́ content creator yòókù kò sẹ́ni tó reply mi ìgbà yẹn mo test Sangosi ẹ̀sẹ̀kẹsẹ̀ náà ló ti reply ó ní wá bóun ní Ìbàdàn ìgbà tí mo sì dé Ìbàdàn mi ti bá ló máa mi kí n pàdé rẹ̀ bí àwọn content creator yòókù ṣe máa ń ṣe tó ṣe máa ń ga pa mo débẹ̀ àjọ ṣeré àjọ ṣàwàdà mọ́ gbà akẹ́kọ̀ọ́ tí mo kọ́ fi mọ́ ni pé ó máa ń rẹ́rìn so gbogbo kíni àjọ use mọ́ra wa for the first time tí mo mọ̀ Sanko ẹ̀ máa rò bóyá ní àtọ́wọ́ ìyá mi à lè ṣeré tó bẹ́ẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn àjọ wà fọ́tò gbà tó pẹ́ gan-an ọ̀tọ̀ ní tó ń ṣe tẹ́lẹ̀ ó tún switch sí ìtẹ̀mí ṣe láti ẹ̀bùn mi kò tó oṣù mélòó kan gbogbo tó yẹ pé àkáǹtì mi ju tẹ̀ lọ gbogbo èrò kan mi ni pé ẹni tí ó ẹ̀pù èèyàn tí èèyàn wá ń grow díẹ̀díẹ̀ like àkáǹtì mo sọ ojú tẹ̀ lọ gbogbo ẹ̀ kó wà lọ́kàn Sanko mo wá ti rí kọ́mẹ́ǹtì yẹn táyà ti ń sọ níta pé king of ranking lo kíní kan nǹkan ra ó ti lo Sanko ó ti ju Sanko lọ mo bá kílẹ̀ ló wà lọ́kàn Sanko níjọ́ tí mo wá fẹ́ ẹnu àmì náà fọ́ta ẹ̀gbọ́n rẹ̀ nìkan ni níjọ́ tó ti máa ti wọ tí 100k bá ti kún followers ni màá lọ fi gbá Sanko àdùn àtùjọ jẹun àjọ wà níjọ́ tí tèmi àjọ Sanko lọ́kàn fẹ́ràn kí n má wọlé sẹ́ ibi tá à ń lọ sí jù báyìí lọ ó ní ìwòtí mọ̀ kankan ó ní fíìmù yìí kankan kọ́ ní kókó ṣùgbọ́n káwọn tó dáwọn tó ní wọn kan ẹ jèrè wa ní kókó lórí àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ fara wa ọ̀rọ̀ ẹgbẹ́ tí ara wa nìkan àwọn gbọ́dọ̀ múra sí i ní tó ní 1000 naira owó tàbí náà fún ara ta kò níye àmì màtúrò ìbíkọ́ wọn á pè Sanko tó máa gbàṣẹ́ Sanko gbàṣẹ́ àjọwà Sanko gbàṣẹ́ fún mi gbàṣẹ́ fún Sanko wọ́n lè pe Sanko gbà mí lọ báyìí ó ti sẹ́ẹ̀dì yìí kan pa ìgbà mi lọ́gbẹ́ máa lówó lọ́wọ́ tábà lọ báyìí Sanko ló ná owó àjẹ́ máa ń pọ̀ gan lórí gbàdé mi wà lọ́dọ̀ Sanko yẹn kan mo bá ìyẹn Richie tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ń kọrin Richie mi máa ra ó mú ẹ̀gbọ́n rẹ̀ tó kọrin náà máa tẹ́ pé ó máa ń gbé wọn káàkiri pé kájọ máa at least tábà rí Sanko Richie mọ̀ Sanko wọ́n mọ̀ pé Richie ń kọrin ẹgẹ́t orí ẹ̀dẹ́ make sense níjọ orin tó kọ́kọ́ tí Richie ọkọ̀ ni àwa táwọn láti ìdílé olówó ẹgbẹ́ owó tá a máa ṣe láyé ìyá ṣe fún ara wa àwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wa nígbà láwọn ṣe fún àti àwọn tó bá jẹ́ àwọn ará ta ní àtọ́jú stage kan Sanko máa wọn èèyàn náà mọ́ra ọ̀yàn púpọ̀ àti pọ̀ wọ́n ti pé inú ilé kan ò lè gbà wá mọ́ tá a bá jáde náà ní mọ́tò ìgbà míì táwọn ẹ̀ máa ń post congratulation tó wáyé pé àwọn tó ń bá wa ní dìkìní àwọn tí ò tó wọn náà bá wa èmi ò mọ ronú Sanko pé méjì máa rò méjì mo gbádùn pé èmi tá à ń lọ sí jìnnà ìmọ̀ pé èmi tá à ń lọ sí Sanko sọ pé ó jìnnà wọ́n ní bá lọ ṣe jìnnà ló sọ ká mọ̀ sáré àṣògùn kankan ẹ bá fi Sanko náà àṣe kankan tó yẹ pé so congratulation kò freak wa onímọ̀ dì mí lọ́kàn mi pé kí n má wọrí àdébẹ̀ tẹ́lẹ̀ mi bára mọ́tò ìsìn ọmọ ọgbẹ́ akọ àdá mọ́tò nìkan pé káàtì ẹ̀ fi máa ní tó fa tí mo Sanko fi ra mọ́tò ni pé orí apáṣepọ̀ kálímọ̀ travel tó bá ń travel tó bá ń tọ́ pé ojú ọmọ ti wá tó gbà yẹn á ti pọ̀ nulẹ̀ Sanko wá ní pé ètò ìṣẹ̀lẹ̀ pé bá ṣe pọ̀ nulẹ̀ ṣé ó sì wù mí kájọ àpọ̀ àwọn yẹn ti sọ̀rọ̀ gan pé kájà àfọjọ́ kan jà rí torí ẹni fẹ́ pé nígbà tó bá wà nílé gan mo tún máa ti ọ̀rọ̀ Sanko lẹ́nu láti má ti sọ̀rọ̀ ó ti rẹ́rìn ọ̀rọ̀ báyìí ó ti rẹ́ tí wọ́n ṣe fẹ̀tẹ̀ fún Sanko èmi fún lọ́wọ́ báyìí ojú yẹn náà tí máa ń wò tànú mo wo eré rẹ̀ tànú ohun tó máa ń kàánú èmi tí mo tún máa ń kàánú rẹ̀ so àwa split ara wa èmi lọ pé kí n dá wà àtúrò àwọn tó wà lọ́dọ̀ dáadáa tẹ̀mí náà ti máa ń yàn mọ́ra wọn àti ń pọ̀ so àlejò mọ́ débi kan náà Sanko dó ní Èkó èmi dó ní Ọ̀yọ́ ìgbà mi ò dó ní Ọ̀ṣun èmi ò dó lọ́yọ̀ tábàjọ́ níṣẹ́ àmọ́ níṣẹ́ gbà gan mo tẹ́ púpọ̀ rẹ̀ pàkàndé yá iṣẹ́ báyìí lájọ wọn bọ́ máa ṣùtù tó ṣùtù lọ nínú máa ṣe tèmi náà lọ táwa ti níṣẹ́ tó pàápọ̀ dábí à ń lọ sí fíìmù industry kan ó máa pè ní àfàjá pàdé mi gbà yìí dẹ̀ rí fíìmù industry kan tí ó pè wá àbí anybody tí ó pè wá tí a fi tá a gbawó lọ́wọ́ rẹ̀ rí àti ọgbà àwọn tó já àwọn búra ní orílẹ̀ ibi tó fi láìkì wa ni pé kò sí bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa ẹ máa rẹ́rìn ni kò sí náà ló kú ní wọ́n máa pa lẹ́rìn
àdẹ gbogbo yà kè bọ̀ tó bá lọ gbẹ́gbà mi gan àwọn máa gba Sanko Alfa báwo ni dúró tán àwọn tí ibi tó tún lọ bí ó ti já lọ ètò wọn dùn mí dùn ni pé ìgbà tí mo wá pàdé táìmù tí mo fẹ́ ní kémi àti Sanko jọ wà papọ̀ tẹ́ àti òun yà sí láyìn YouTube ń ṣùtù iṣẹ́ YouTube kiri kò fi bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́dì kò fi bẹ́ẹ̀ post mọ́ so wọn ká jọ wà papọ̀ òun náà ti ń ṣe ìjọba wa pàdé bí mo ṣe dì mọ́ mi gan àjọ ṣàwádà ó tún pè mí àwọn ìgbà àṣẹ ìpọ̀jọ́ pọ̀ ó tún pè mí sọ́tọ̀ ní àkíngì àní ẹ̀dá lọ tó pọ̀ á tó rẹ́rìn-ín ó ní tóun wá wò sí ni pé káàtì ẹ̀gbá lè kan tó bá fẹ́ bá jẹ́ 3 bedroom flat bí a ṣe island àdébì kan tábà wọ àbátọ island níbi tá a máa lè mẹ́ntẹ́ kí gbogbo wa wà nílé kájọ máa ṣe kinní and then a máa shoot àwọn YouTube content pé ká máa push iṣẹ́ wa sí YouTube gbogbo tó sọ fún mi nìyẹn lọ́jọ́ ẹ̀mí òkè September àmọ́ bó ṣe máa lọ September wà rẹ̀ ní dáàdì máa fi Sàbábìsì sọ pé ìrọ̀wọ́ wọlé tó rà lọ yáṣẹ́ wọn kan ní àtàwọn apá púpọ̀ ẹ̀gbọ́n náà bá sọ lọ́jọ́ yẹn apá àjọ wà wọ́n ní pé tó bá ti di ọ̀dí 27 28 náà bá parí ṣe àwọn 31st àwọn fi sinmi tó bá ti di ọ̀dí wà àwọn máa yẹ àwọn kan YouTube kan tẹ̀lé pé èmi Sanko a máa jẹ́ bí ọmọ sí bàbá yẹn pé bàbá yẹn máa ṣe àwọn máa ṣe bàbá fún wa níjọ́ yẹn gan mo lo spec kó kámẹ́rà bí sẹ́sì mo kàn ká fídíò ìmọ̀ pé nǹkan wá ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí máa ń gbọ́sọ̀ lọ́jọ́ yẹn ní bá mi sọ̀rọ̀ mò ń ka gbogbo ẹ̀ mo ti delete gbogbo kọ́ṣà gbà torí ọ̀tọ̀ ní tí mo respect fún àwọn olùpadà bá pàdé wa tó máa arise wa mo respect gbogbo tí Sanko sọ lọ́jọ́ yẹn mo kà ẹ̀mí mo ti ra kí ni yẹn mo ní okay good ní ẹ̀rọ kan mo ti ká fídíò yẹn bọ̀ mo ti delete ṣe mọ̀ pé Sanko ti fi àgbẹ̀lẹ̀ pé bóyá ìkankan ń ṣẹlẹ̀ àbí ń lọ bí kankan mo Sanko fún gbogbo ojú tí wọ́n wà ní àkókò yìí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ilé màmá olóògbé adẹ́rìn-pòṣónú Sanko ní ẹwà yìí màmá ti bá wa sọ̀rọ̀ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ti bá wa sọ̀rọ̀ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ náà wọ́n ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí kan ní BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. ìgbà tí mo bọ́ sọ́nà lánàá ní alẹ́ àná mo ní táwọn èèyàn sọ lọ́nà pé bóyá oògùn owó bí kan ní Sanko ẹni tó ti wà ní tó ti ṣe pẹ́tẹ́sì tipẹ́tipẹ́ tó yẹ pé tó ṣe ra mọ́tò pé òkè kó nǹkan mọ́ fi ṣe transport lásán kò sáré o Sanko kọ́ ló wa mọ́tò o kì í ṣe ẹ̀gbọ́n rẹ̀ èèyàn ríjì ló mọ́ wa mọ́tò rẹ̀ máa wà carefully kì í ṣe wà kíní kankan ló wọ̀ wa mọ́tò ọ̀dọ́ lẹ́ni tó wa mọ́tò for the first time lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi nìyẹn o. ọ̀gá ìgbésẹ̀ tí wọ́n mọ́tò yóò wà mọ́tò. ríjì ò gbọ́dọ̀ mọ̀ pé Sanko ti kú o. ó gbọ́dọ̀ mọ́ bẹ lọ́sítà ó gbọ́dọ̀ mọ́ yàjẹ́ mi ọlọ́run o. lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé màmá tó bí adẹ́rìn-pòṣónú Sanko comedy. wọ́n ní àjọ àní mọ̀ sí wọ́n sì gangan fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà ń fún ní nǹkan ọṣẹ kúnnú lé nígbà ní ìtọ́wọ́ alẹ́ mo ní sàmáyé Sanko kò láti ṣe gbogbo àwọn tí wọ́n kó fún ẹ wọ́n ní wọ́n wọ̀ ọ́ iye sáwọn àdúrà wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn kó fún àdúrà ní àdúrà yín nígbà lórí wa àdúrà yín nígbà lórí wa àdúrà yín ó sì gbà délẹ̀ wọ́n ní tí bá tó ti padà wálé màá pè yín kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́rù oúnjẹ mọ̀ nígbà iṣẹ́ ìdúró kẹ́rù oúnjẹ mọ̀ kẹ́ wá sí mi lọ́dọ̀ mi kẹ́jẹ̀ sí mi náà kí n tó bá yín rajà tẹ́ mọ̀ ta ní tí mo rí rè ọ̀nà ọ̀gán ní ìsìnkẹ́ kò tí ì pọ̀ṣù kan tí ẹ lọ ọlọ́run bá o Sanko ṣe èèyàn tó jẹ́ ṣe kéré kẹ́ má ti sọ má ti pè báyìí ó ní mọ́ bá ṣe fi léṣe fọkàn yín balẹ̀ mo mọ bí léṣe wà ẹ jèrè gbogbo ẹ yé fọkàn balẹ̀ gbogbo wà lájẹ èèyàn ìdí mo ní ọlọ́run o Sanko Sanko onígbìyànjú àtàlọ́wọ́ bá ń kiri òun náà wọ́n kiri ata ìmọ̀tọ̀ ya tó kékeré yọ tó ṣe wò nímọ̀ bẹ́ẹ̀ onímọ̀ ní kiri ata mọ́ ẹjẹ́ ń fèsì kọ́mẹ́dì yìí mọ́ ọlọ́run ràn lọ́wọ́ tẹ̀ tí bá ń tíra ètò
ó ti bá ń tíráì tó fi bá ń kiri àti gbogbo àmì rẹ̀ fi dó ọmọ pàjẹ́ òkiri mọ́ gbogbo àwọn tí wọ́n ra ta lọ́wọ́ rẹ̀ wọ́n àmọ́ bá mi sọ àrọ́ ọmọ yìí mọ̀ wọ́n àrọ́ ọmọ yìí mọ̀ mo ní ó ti sinmi kò kiri àtàmọ́ ní ìlọ́mọ mi fi fèsì tó fèsì yìí kò sóògùn owó èmi náà pátá èèyàn sọ wọ́n lẹ́ mọ́ mi tó tojú bọ̀ èmi fọmọ mi ní nǹkan kó ń lò ó yóò ní mọ́ mi àdúrà ni mo ń ṣe àdúrà yín nígbà lórí ìwà àdúrà ni mo ń ṣe èmi fọmọ mi ní nǹkan tó yàgò ọ̀sẹ̀ yìí yóò ní mọ́ mi ẹ̀sà gbé lẹ́nà ọlọ́run ọmọ mi ò tójú bọ́ ní olóògùn kọ́ mọ́ bí kankan bí gbogbo kálukú ṣe ń sọ fèmí náà ń gbọ́ wọn ń gbọ́ tí wọ́n sọ pé ọmọ mi tó tójú bọ́ ọmọ mi ò tójú bọ́ bí kankan o ẹ̀yìn fọwọ́ mi ní nǹkan kó lò ó àfa rẹ̀ wà ń bí àfa rẹ̀ àfa tó ń ṣe gbòdì náà fún orí ẹni tó kọ ní kéwúrè ọmọ mi ò tójú bọ́ bí kankan o láì lẹ́yìn ọlọ́run báyìí ní kódà àbá ń gbìyànjú o. lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wà ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí ìlú Òṣogbo la wà ní ilé adẹ́rìn pòṣónú Samad tọ́pọ̀lọpọ̀ ìmọ̀ sí Sanku Comedy láti àárọ̀ láti ń bá màmá ẹgbẹ́ àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí irú èèyàn wo ni Sanku Comedy jẹ́ ẹni tí à ń wò lẹ́yìn yẹn. ẹ̀gbọ́n ẹ̀yin ẹ̀dá péjọ sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lè. Kàrọ̀ ẹ bá sọ rèé tí Samad jẹ́ nígbà tí ó ti ń kákiri ní ọmọ lágbàríkà ni ẹgbẹ́ tí lọ́kọ́ wọn ní kílé pé báyìí wọn lọ́kọ́ mọ̀ kódà as the last 3 weeks tí mo rí gbẹ̀yìn ní tí mo kọ́ for past 4 years ó tún kà fún mi tọ́lọ̀ fún ọmọ náà lẹ́gbọ́dẹ̀ tí mo dẹ̀ rí i pé inú àwọn ògo oríire tí mo ní lélẹ̀ ó dẹ̀ máa ń dùn mí ní mẹ́nu gbogbo kódà ìgbà tí mo ṣe lé bó ṣe pé kò yé mi ó sì kọ́ àwọn ọ̀rẹ́ lẹ́yìn àti bọ̀dá rẹ̀ ríṣiríṣi bákan náà àti sàkà mi sílé ó dẹ̀ ń fi dùnnú hàn gan tààrà mo fẹ́ sọ̀rọ̀ Abdulsamad mo sì fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó kò sí mo sì fẹ́ sọ tó etí ọgbẹ́ ọkàn tí ò lè tètè san ni torí Abdulsamad ní mo tí mo lè sọ nípa rẹ̀ ní mo tí mo lè sọ nípa Abdulsamad mo ń wò pé ọjọ́ ọ̀la lè kí omi dáa wọ́n sọ fún mi pé ní so kọ́ mọ́ kí mo kọ́ àwọn ọmọkọ tí mo kọ́ tó mo fi yẹn gàn pọ̀ Abdulsamad yẹn ọlọ́dún àgbà lọ́sọ̀kì dáadáa mo sì wà límọ̀ ní sinmi àkèjọ pé pẹ̀lú ìsọ̀rọ̀ mẹ́sìkì pẹ̀lú àtọkọ́ sí wà límọ̀ ní 2021 mo sì wà límọ̀ fún January 20 ó sì wà límọ̀ àtìgbà yẹn ti náà sí bẹ́ẹ̀ ó ń jẹ́ dùnú fún mi gbogbo àbí ń jẹ́ dùnú fún mi tí mo dẹ̀ rí sínú mi dẹ̀ ń dùn nǹkan la fẹ́ bọ́lọ̀ fà sí ní ta fẹ́ ṣe sí ní ta lè ṣe kò sí ní ta ṣe lọ́n ti ká dára kí bọ́lọ̀ ṣe ní lórí ìrètí ń bá dára lẹ́jọ́ síbi ta fẹ́ lò ọlọ́run sí mú lọ kọ́ọ̀tù àtàwọn olóhùn ó dá nìyẹn ọ̀sán mi mọ̀ wọ́rí láìpẹ́ láì jìnnà ẹ máa rọ́wọ́ mi dáadáa mo sọ fún yín pé ní Abdulsamad mo rí wọn pòsì pé lóru o ti kọ́lé o ti ra ilé mo sọ àṣẹ nǹkan táwọn àwọn aláṣẹ wọn parọ́ mọ́ mi nìyẹn mo ní má wọ́rí wọn parọ́ mọ́ ọlọ́run ó ṣòro bẹ́ẹ̀ ní tó kù tí mo fi sínú àdúrà náà nìyẹn ọlọ́run dẹ̀ sí amínà sí ọkàn rẹ balẹ̀ tó kù náà nìyẹn ẹ sá ń wú ìkúwì lẹ́nu Abdulsamad ṣoògùn owó ni Abdulsamad ní nìkan ni Abdulsamad gbé ibi òsè gbé ni lọ́kàn ìmọ̀ sọ ń pa Abdulsamad láyé dáa òun ọlọ́run tó yẹ pé iná bá ń dọ̀zọ́ ní ìsìnkú wà ní lọ sọ bẹ́ẹ̀ ẹ bá ti ń dábàá tó ju rẹ̀ bá tó ń yínú ẹ̀ṣẹ̀ ni agbára lẹ́ṣẹ̀ ni ti ń yínú rẹ̀ wọ́n ní bó ṣe léwu kò rí Abdulsamad lẹ́yìn àdúrà báyìí pé mo rí Abdulsamad mo rí dé gbà kan lọ́wọ́ èèyàn rí tọ́rọ̀ bá délẹ̀ àṣà àti jẹta ìjà wo lọ́rọ̀ ṣẹlẹ̀ níjẹ̀ ló pè mí jẹ́ ní pé sáàsì àwọn kan mọ̀ náà lálàá sí mi
kan máa rí ọmọ kìyà kan máa sọ fún mi pé ní kí n máa lọ ṣàdúrà dáadáa kí n mọ̀ sọ lálẹ́ tó lẹ́wọ̀n ló pè mí mo ti sùn ló pè mí ọlọ́run bò ń lẹ́rù onímọ̀wọ̀ sọ́dún máa wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí ṣé bá lọ́lọ́run má wọ̀rí máa ṣe lóye ìdílé mọ́lẹ́wò lọ́dọ̀ ọlọ́run àbúrò kan ní wá ṣe ọwọ́ ẹgbẹ́ kan tó pè látọ̀yọ́ same thing wàá sọ fún mi má wọ̀rí ilẹ̀ wa mo chat sọmọ ìdí kò rí pẹ́ mi ó máa tó rí pẹ́ tí wọ́n bá kan lọ at times nígbà tí mo gbọ́ sọ pé ní wọ́n ní accident right off. wàá sọ fún mi wàá sọ fún mi Samadi wá dákẹ́ fún yùn nísìnyí wọ́n bá mi sọ̀rọ̀ ó wàá sọ eléyìí fún mi kémi náà mọ́ mi ti ń bá wọ́ ó ní bá foríjì. irú kẹ́ báyìí ti ẹ̀ wá Samadi ò sọ fún mi. Kò wá lè sọ fún mi. Lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó ń wò wá, ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Ìlú Òṣogbo ni a wà níbi tí a ti wá sí ilé màmá tó bí Abdulsamad tí ọ̀pọ̀ yẹn mọ̀ sí Sanko Comedy.